Ìlú kan ni mo wà lónìí, ìlú kan ní ìpínlẹ̀ Ògùn, ìlú tó wà lápá gúúsù ìwọ̀ oòrùn ìpínlẹ̀ náà ni mo wà lónìí. Ìlú tó gbajúgbajà tí wọ́n fi àṣà, ìṣe àti ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá àti tìlú náà ṣeré ni mo wà lónìí. Ìlú tó wà ní apá gúúsù Yewa tàbí kẹ́ ní gúúsù Ẹ̀gbádò tó wà lórúkọ ìlú náà, ìlú Àró. Fẹ́ sọ ìtàn akọni ìgbà ìwáṣẹ̀ ìlú náà. Ìtàn ògbójú ọdẹ, ìtàn jagunjagun alágbára nígbà ìwáṣẹ̀ ìlú náà, ìtàn ògbóná gbòǹgbò tí ń dátọ́ lẹ́nu ìpín tó gba àwọn èèyàn ẹ̀ sílẹ̀ lọ́wọ́ òwò ẹrú. Àró, akọni tó jagun ìdàhọmẹ̀. Àró jẹ́ ògbójú ọdẹ, jagunjagun ní pẹ̀lú, bẹ́ẹ̀ ó jẹ́ alágbára ńlá nílẹ̀ Yorùbá tó ní agbára gidigidi. Àró tí mo ń sọ ìtàn ẹ̀ yìí, ó ṣẹ̀ wá láti ìlú Ọ̀yọ́ láti wá gba àwọn èèyàn ẹ̀ sílẹ̀ kúrò lọ́wọ́ òwò ẹrú, ìyẹn slave trade, lásìkò eléyìí tí àwọn àtọ̀húnrìnwá láti ilẹ̀ òkèèrè tí wọ́n wá ń fi àwọn èèyàn nílẹ̀ Yorùbá láti wá fi àwọn èèyàn ṣe òwò ẹrú. Elédùà gbà fún jagunjagun yìí láti jagun ṣẹ́gun, eléyìí tí wọ́n padà dojú ìjà kọ àwọn èèyàn eléyìí tí wọ́n fi ní ṣòwò ẹrú. Ó dá àlàáfíà padà fún àwọn olùgbé nínú ìlú yìí. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbé òṣùbà rabandẹ̀, ẹ̀rìmọ̀ kẹ̀ǹkẹ̀ fún Àró lẹ́yìn tó dojú ìjà kọ àwọn olówó ẹrú láti ìlú òkèèrè tó mú létí agbègbè náà, ìyún Dahomey tá a mọ̀ sí Benin Republic lónìí. Lẹ́yìn tí Àró jagun ṣẹ́gun, Àró padà sọ orúkọ ìlú náà ní orúkọ rẹ̀ gẹ́gẹ́ bí akọni ìgbà ìwáṣẹ̀, gẹ́gẹ́ bí alágbára jagunjagun eléyìí tó ṣẹ̀ wá láti ìlú Ọ̀yọ́ láti wá gba àwọn èèyàn ẹ̀ sílẹ̀ kúrò lọ́wọ́ òwò ẹrú, tí wọ́n sì ń pe ìlú náà ní ìlú Àró. Ní Àró padà sọ orúkọ ìlú yìí ní orúkọ rẹ̀ gẹ́gẹ́ bí akọni ìgbà ìwáṣẹ̀, gẹ́gẹ́ bí alágbára. Ṣùgbọ́n o, tí wọ́n yí orúkọ ìlú náà padà sí Ìlaró lénìí, ìtàn fi yé wa pé kí orúkọ ìlú náà kó lè dùn pè lẹ́nu àwọn èèyàn ni wọ́n ṣe ń pè ní Ìlaró, tí ó ṣe pé Àró tó jẹ́ jagunjagun tó ṣẹ̀ wá láti ìlú Ọ̀yọ́ láti wá gba àwọn èèyàn sílẹ̀ kúrò lọ́wọ́ òwò ẹrú, iná ló tẹ ìlú ọ̀hún dó láti ìgbà ìwáṣẹ̀. Ìtàn akọni yìí wà síbẹ̀ nílùú Ìlaró, yàtọ̀ fún pé ó dá àlàáfíà padà sílùú yìí àti fún àwọn ènìyàn níbẹ̀. Àwọn ìtàn mìíràn tún jẹyọ fún jagunjagun akọni alágbára ìgbà wáṣẹ̀ yìí. Àkọ́kọ́ ìtàn eléyìí tó jẹyọ ni pé nígbà tí Àró dàgbà tó dògbó, ó wọlẹ̀ lóòyẹ̀ pẹ̀lú ẹkùn rẹ̀ láti fi ṣe àfihàn agbára eléyìí tó dògbó. Ó wọlẹ̀ lóòyẹ̀ pẹ̀lú ẹkùn rẹ̀ láti fi ṣe àfihàn agbára eléyìí tó ní, tó sì sọ fún àwọn èèyàn nínú ìlú náà pé ní ìgbàkúùgbà eléyìí tí ogun bá wọlé tàn wá, kí wọ́n má tẹ̀tí o, kí wọ́n má sì kó ìrẹ̀wẹ̀sì ọkàn láti ké pe òun á gbè wọ́n níjà. Akọni yìí ó sọ fún àwọn èèyàn rẹ̀, ó ní nígbàkúùgbà tí ìṣòro bá dé tí wọ́n bá fẹ́ pe òun o, kí wọ́n má tẹ̀tí o láti fa okùn irin tá a mọ̀ sí chain eléyìí tó so mọ́ ọrùn ara rẹ̀ pẹ̀lú ẹkùn rẹ̀ tó fi wọlẹ̀ lóòyẹ̀. Òun ó sì gbè wọ́n níjà. Ibi tí akọni ìgbà ìwáṣẹ̀ náà tí a mọ̀ sí Àró tó wọlẹ̀ sí nígbà náà ni wọ́n ń pè ní Àmọ̀tẹ́kùn nílẹ̀ Yorùbá lónìí.
tí ojúbọ náà tí wọ́n sì ń pè ní òróònà ṣé ti bá ojúbọ náà láyé òde òní tó ṣe pé ó dùn ún wò ó tún dùn ún rí tí àwọn èèyàn sì lè ṣe àbẹ̀wò sí ojúbọ náà àti pàápàá fún ìtàn láéláé. Ibẹ̀ sì ni ìpàdé èyíkéyìí ọba tuntun nínú ìlú náà tó ti máa ń wáyé, ìyẹn ojúbọ òróònà. Ọdọọdún iná ni ayẹyẹ ọdún máa ń wáyé eléyìí tí wọ́n máa ń ṣe ọdún òróònà nílùú Ìlaró. Ìtàn akọni tá a sọ lẹ́nu ẹ má gbàgbé o, òun náà ni ìtàn àró tó tẹ ìlú Ìlaró tó tí ó di òróònà lénìí látàrí ibi tó wọlé sí àtòun àti ẹkùn rẹ̀ tó wọlé lóòyẹ̀ láti ṣe àfihàn agbára rẹ̀. Ọdún tọdún yìí yóò tún wáyé o. Àwa fi àsìkò yìí a fi kí gbogbo ọmọ ìlú Ìlaró pátápátá ní tilé toko àti lẹ́yìn odi. A kí kábíyèsí wa, kábíyèsí ọba Kẹ́hìndé Olúgbénlé olú tìlú Ìlaró, paramount ruler ti gbogbo ilẹ̀ Yewa, kábíyèsí o. Akẹ́ Alhaji Taiwo Hassan Ògògó ọmọ Kúlódò, bẹ́ẹ̀ la kí aṣòfin wa Senator Solomon Ọlámilékan Adéọlá Yáàyì ọmọ tó yáàyì. A kí gbogbo ọmọ ìlú Ìlaró pátápátá pé àṣèyí àṣàmọ́dún ṣẹ̀mí ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀ ọdún láyé, yóò ṣe láàyè, yóò sì ṣe láàyè tó dáa. Tọ́ba níta ló ń sọ̀rọ̀ tó sọ ìtàn akọni nínú ìlú Ìlaró. Dr. Maruf Oníyìdé ńlọkọ mi, agogo ọ̀rọ̀. Èmi lọ́mọ níbèṣèbèṣe ọ̀lẹ́ òpè alágbára ní bá wa gbé bẹ́ẹ̀. Ìbèṣè sùúrù ọkọ̀ ìlú bàǹtìbàǹtì, ọmọ onígbó wómú ọmọ onígbó tájìjì ò gbọ́dọ̀ wọ̀, àjèjì tó bá wọ gbòòrò ó ní òun ti ṣerú wọn.